Ee, sọ fún yín pé sórí in tó ń wò lókè yẹn bó ṣe wà níbí náà ló wà lọ́dọ̀ tiyín. Ìyàtọ̀ tó kọ̀ wà ní pé atẹ́gùn tó ń fẹ́ nísàlẹ̀ ní ọ̀dọ̀ tiwa ní kọ́ńtínẹ́ǹtì tèmi wà yìí, ooru ló wà lọ́dọ̀ tiwa lọ́hùn. Bọ̀tọ̀ Ọlọ́run ẹbẹ̀ Elédùmarè ó wá fún wa ní ilẹ̀ ọlọ́ràá, àmọ́ ilẹ̀ ọlọ́ràá yẹn gbogbo tó ń bẹ lábẹ́ ilẹ̀ yẹn wọ́n ti gbà kúrò lọ́wọ́ wa, kò sí lọ́wọ́ àwa mọ́ báyìí. Ó ti wà lọ́wọ́ àwọn west. So àwọn west yẹn ló wá ń determine gbogbo nǹkan fáwa. Àwọn ló make decision, kò yẹ nísìn decision tó ń make àbọ̀rọ̀ mọ̀ yẹ òun ni àwa fi wá ń sọ pé for how long are we going to be ká máa rely lé wọn lórí? Gbogbo nǹkan tó yẹ kó létò wọ́n ò jẹ́ kó létò, wọ́n yọ ètò kúrò, gbogbo wa wá ń jìyà, kò wá sí ìdàgbàsókè tó yẹ kó wà, wọ́n ti destroy ẹ̀. Èmi wá tún sọ fún ẹ lálẹ́ pé Yorùbá nation òun nìkan lọ́nà. Bí ọ̀kan bá tún sọ fún ẹ pé ọ̀nà wà níbòmíì tútù ẹ̀dànù, kò sí ọ̀nà kankan ní pé kólúkálukú máa lọ nílọ tiẹ̀. Kí Haúsá lọ, kí Ìgbò lọ, kí Yorùbá lọ, kí gbogbo 350 ethnic groups tó ń bẹ nínú location 9 kólúkálukú máa lọ tiẹ̀. As we say, Nigeria is not going to work and it is never going to work. Whatever you're saying up there is the same thing. It's just that we have a better resources, and those resources is not being used for every single one of us. Koiki Media, bringing the world closer to your doorsteps.